Ẹ ti bọ́ sójú ẹ̀. Omoboriowo Media, ìkànnì tó kún fọ́pọ́ pẹ̀lú òye. Omoboriowo Media, àròjinlẹ̀ ìkànnì. Omoboriowo Media, tó ń ti gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó ń ta níjí. Omoboriowo Media, fáwọn ètò àgbọ́fikọ́gbọ́n. Omoboriowo Media, ètò ọrọ̀ ajé. Omoboriowo Media, àṣà àti ìṣe Yorùbá pọ́nbélé. Omoboriowo Media, orin ilẹ̀ wa. Omoboriowo Media, eré ìgbàlódé. Omoboriowo Media, iṣẹ́ àgbẹ̀. Omoboriowo Media, ètò ọ̀gbìn. Omoboriowo Media, àti eré ayò. Omoboriowo Media, bó sì lálẹ́. Omoboriowo Media, bó jẹ́ lọ́sàn-án. Omoboriowo Media, ìyálẹ̀ta tàbí nídàjí. Omoboriowo Media, àti ọmọdé àti àgbà tó bá ti jòyè. Gbogbo oníṣẹ́ ọwọ́ àti akọ̀wé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ àti ọmọ ilé-ìwé tó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ máa wo Omoboriowo Media. Omoboriowo Media, Omoboriowo Media. Ẹ máa wò ó, 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 ẹ máa wo Omoboriowo Media. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yín polówó, ẹ lè kàn sí wa látòrí +971 503 430 843 tàbí +234 8803 438 5089. Omoboriowo Media, ìkànnì tó dúró tán fásiyọrí ọmọ Yorùbá pátápátá. Mo kí wa wípé ẹ káàbọ̀ sí orí ètò mi fún tòní. Mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò lónìí. Wípé àlàáfíà àti oore ọ̀fẹ́ Olódùmarè yóò máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìran àgbẹ̀ báyìí, àwọn ni wọ́n ní aró, ìran àlùkò ni wọ́n ní osùn, ìran lékelèké, àwọn ni wọ́n ní ẹ̀fún. Láṣẹ Elédùmarè, ìbànújẹ́ ó kéré tóbi kò ní tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún Ọlọ́run torí pé òun náà ni ọba Elédùmarè, ọba tó ní kí èmi àti yín tó ní kí a máa bẹ lónìí, ọba tó ní kí ẹ tún lè máa gbọ́ mi kétékété, ọba tó ní kí èmi àti yín ká wà ní ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run ọ̀hún, òun náà ni èmi àti yín yóò du ọpẹ́ fún lónìí torí pé kò sí ẹnikẹ́ni tí ọpẹ́ tàbí ìyìn wa tí a lè fi fún lónìí bí kìí ṣe Ọlọ́run ọ̀hún, torí pé òun nìkan lọ́ba tó lè mọ̀ wá, tó dá wa. Ọlọ́run yìí tí a wá ń dú ọpẹ́ fún yìí, Ọlọ́run yìí tí èmi àti yín tá wá ń fi ìyìn fún yìí, Ọlọ́run yìí tí a wá ń fi gbogbo ọpẹ́ àti ìyìn wá fún lónìí, kò sí ẹnikẹ́ni tó tó, òun náà nìkan ni a sì lè dú ọpẹ́ fún. Àbẹ́ẹ̀rí bí mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba ìlú Ìbàdàn ilé tó ẹ̀ṣẹ̀ wàjà. A fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí àwọn àáfàá kan tí wọ́n sọ nípa olóyè Sunday Igboho àti àwọn nǹkan míì tó bá jẹ jáde lórí ètò yìí bí a bá ṣe ń ṣe lọ. Àmọ́ ṣáájú kí a tó bọ́ sí agbami ètò yìí, màá fẹ́ kí a sáré dé ìpolówó ọjà wa náà. Lẹ́yìn ìgbà tí a bá ti kúrò lórí ìpolówó ọjà wa, a wá bọ́ sí ojú agbami ètò gan níbi tí ó yẹ kí a ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀yìn ọ̀rọ̀ tí ó yẹ kí gbogbo wa ká jọ gbọ́ lónìí. Ọmọ èèyàn wa tí ẹ̀ ń wò wá, ẹ bá wa ṣe ètò yìí, ẹ bá wa pín, ẹ jẹ́ kó kárí ilé, ẹ jẹ́ kó kárí oko, ẹ jẹ́ kí àwọn èèyàn tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ kan, ọgbọ́n ìmọ̀ kan àti òye kan, ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa. Ẹ rí, mo pe àkọlé yìí ní Olubadan final burial àti ìwà ẹ̀dá. Kí ni ìwà ẹ̀dá? Ẹ jẹ́ ká sáré dé ìpolówó ọjà wa náà. Mo ń bọ̀. Wà yorubaNation youth website lábẹ́ àkóso olórí ọ̀dọ́ fún gbogbo ọmọ Yorùbá káfàtà. Prophet Ayọ̀délé Ológunlúwa àti Comrade Omeyo, Homeland Youth Leader, Comrade Omoboriowo, Assistant Diaspora Youth Leader, Comrade Yagboyaju, Assistant Homeland Youth Leader. Fi dúpẹ́ lọ́wọ́ gbogbo lóko ọ̀tọ̀kùlú ọmọ Yorùbá pátápátá
wá síbi ìfilọ́lẹ̀ àtẹ Yorùbá Nation Youth website. Ẹ ṣé àdúpẹ́. Gbogbo ẹ̀yin bàbá pátápátá. Ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin màmá pátápátá. Ẹ ṣé àdúpẹ́. Ẹ̀gbọ́n ọ̀rẹ́ àti àbúrò gbogbo. Ẹ ṣé àdúpẹ́. Ó wáyá wá yìí o láti jàǹfààní ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ètò amáyédẹrùn gbogbo. Gẹ́gẹ́ bá a ti ṣe jẹ́jẹ́ síwájú. Bí ètò ìkọ́ṣẹ́ ọ̀fẹ́. Ìrànwọ́ fáwọn ọmọléèwé tó kù díẹ̀ fún láwùjọ. Àkànṣe ètò ìrànwọ́ fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò gbogbo. Ètò ìfanilọ́wọ́sókè fún àwọn tálẹ̀ǹtì wa gbogbo. Àgbékalẹ̀ ètò ìrànwọ́ fáwọn àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ fẹ́ gbọ́? Abala mẹ́ta àrà ọ̀tọ̀ ní ìpele àkọ́kọ́ tí yóò wáyé nínú oṣù kẹrin pín sí. Abala àkọ́kọ́ wà fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀, ọ̀gbìn àti ohun ọ̀sìn gbogbo. Níbi tá a ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa tí ọ̀gbìn tí wọ́n bá ti fẹ́ sí. Bákan náà ni a ti fún wọn ní ilẹ̀ àti owó péréte láti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ tí wọ́n kọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ wọn. Abala ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ló wà fún àwọn tó fẹ́ nímọ̀ nípa drone. Níbi tí wọ́n ti máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa bá a ṣe ń ṣe àti bá a ṣe ń lo drone. Tá a sì ti máa fún wọn ní drone kọ̀ọ̀kan lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí. Abala ẹlẹ́ẹ̀kẹta ló wà fún àwọn tó fẹ́ ṣe ICT ìmọ̀ nípa kọ̀ǹpútà. Táwọn náà máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Tá a sì ti máa fún wọn ní kọ̀ǹpútà kọ̀ọ̀kan. Nílọ́gán tí ìdánilẹ́kọ̀ọ́ yìí bá parí. Gbogbo ẹ̀ àti iṣẹ́ kíkọ́ àti ètò ìrànwọ́ tá a fẹ́ ṣe fún gbogbo wa ọ̀fẹ́ ló bá dé. Ohun tẹ́ ẹ nílò ní kẹ́ lọ forúkọ sílẹ̀ tó bá di ọjọ́ 13 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Ìyẹn lórí wẹ́bsáìtì wa www.yorubaNationnow.org. Bákan náà láti ní ká sọ fún yín wípé ká má gbàgbé wípé a nílò aṣojú gbogbo orílẹ̀-èdè àgbáyé lẹ́ni tó bá jẹ́ olóòótọ́ tó sì ti lè fara fọkàn sí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yìn pàápàá bá ní nǹkan àbí kejì tẹ́fẹ́ fi ran ètò yìí lọ́wọ́. Bí ọ́fíìsì tá a lè mọ lò, ọkọ̀ fún mobility àwọn èèyàn wa gbogbo, ilẹ̀ táwọn èèyàn wa lè mọ fi dáko nílé, owó tàbí omi tẹ́ bá ní láti fi ràn wá lọ́wọ́. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1-803-846-1116. Comrade Ọ̀mẹ́yọ̀ lórí +234-717-3355. Bákan náà ni ẹ lè pe Comrade Omoboriowo lórí +971-503-430-842. Ẹ sì ti lè pe Comrade Jagboyaju lórí +971-525-261-442. Ẹ má gbàgbé wípé àlàkalẹ̀ ètò yìí wà fún ojúlówó ọmọ Yorùbá nìkan ṣoṣo. Olùkéde Prophet Ayọ̀délé Ológunlolúwa, Yorùbá diaspora leader, lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. Tá a bá sì nílò náà ni ẹ ti gbọ́ yìí, ẹ̀yin wa tí ẹ̀ ń wá. Ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lọ fi orúkọ sílẹ̀ kí wọ́n lè jàǹfààní àwọn ètò tí yóò mọ̀ wáyé ní agbára Olódùmarè. Because tí a bá rẹ́ni tó forúkọ sílẹ̀, ó ṣeé ṣe kí wọ́n má lè jẹ àǹfààní ètò ọ̀hún. Ó ṣe pàtàkì fún gbogbo wa láti pé kájọ jẹ àǹfààní ètò yìí torí pé ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Eléyìí yóò sì ràn wá lọ́wọ́ pé gbogbo wa náà ni a jọ ní àǹfààní láti lè jẹ ètò ẹ̀kọ́ ọ̀hún. Tí wọ́n bá ti forúkọ sílẹ̀, yóò jẹ́ kí gbogbo wa kí a lè jẹ àǹfààní ẹ̀, a sì jọ jẹ àǹfààní ẹ̀ ni. So ó dá lọ́pọ̀lọpọ̀ kí wọ́n lọ forúkọ sílẹ̀. Ọlọ́run Elédùmarè yóò ràn wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ, Olubadan, ṣé kí n kọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ ẹ kí n kọ́kọ́ lọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oloye Sunday Igboho. Ó ṣe pàtàkì. Ẹ rí wàrà rí nígbà tí bàbá yìí tó wá sílé, ó wá sòkú yẹ ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò jẹ́ kí n tó gbé dání gẹ́gẹ́ wípé àníṣe ìran Yorùbá ò gbọdọ̀ parun. Ohun tí mo nígbàgbọ́ nú ẹ̀ ni pé ìran Yorùbá ò gbọdọ̀ parun. Ó dó lórí bẹ́ẹ̀ wọ́n tún ṣe nǹkan tá a mọ̀ sí Yorùbá Summit eléyìí tí wọ́n ṣe ní ìlú Ilé Ifẹ̀ tí Ọọ̀ni Ifẹ̀ tó pè. Ẹ tún wo bí Oloye Sunday Igboho bó ṣe ń sọ ọ̀rọ̀ akin wípé àníṣe ilẹ̀ Yorùbá ni, ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun. A ò gbọdọ̀ jẹ́ kí orírun wa, a ò gbọdọ̀ jẹ́ kó parun. A ò gbọdọ̀ jẹ́ kí orírun wa, a ò gbọdọ̀ jẹ́ kí wọ́n tà á ní jàǹbá. A ò gbọdọ̀ jẹ́ kí orírun wa rèé, a gbọdọ̀ mójútó lọ́pọ̀lọpọ̀. Arákùnrin yìí dúró gẹ́gẹ́ bí akin, ó dúró gẹ́gẹ́ bí ọmọ akin, ṣùgbọ́n n tó yà mí lẹ́nu jù ń bẹ́ẹ̀, n tó surprise ni pé àwọn àfáàsìn wọn ò wá kíkè gé Sunday Igboho mọ́. Wọ́n wá rí gẹ́gẹ́ bí hero tó tún jẹ́ kí àwọn gan tó gba àwọn kúrò lọ́wọ́ Fúlàní tí ìbá ti máa pa àwọn. Wọ́n jẹ́ ká rí Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé arákùnrin yìí òun náà ló mọ̀ yọ wá kúrò lọ́wọ́ àwọn Fúlàní tí ìbá gba ẹ̀mí wa yìí. Arákùnrin yìí
òun ló mọ̀ ṣàánú wa kúrò lọ́wọ́ àwọn fúlàní tí ìbá pa wá nípa arákùnrin yìí òun ló mọ̀ gba ẹ̀mí wa là kúrò lọ́wọ́ àwọn fúlàní tí ìbá dá ẹ̀mí wa légbodò wọ́n tún wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí inú gẹ́gẹ́ bí messiah again. afa yìí sọ ọ̀rọ̀ ó wá fi olóyè Sunday Igboho ó wá fi wé kan lára àwọn òjíṣẹ́ ànábì lára àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣe pàtàkì. afa yìí tún wá sọ pàtàkì bọ́lọ́run ọba kẹ́ sọ pé àníṣe ìwọ ànábì ó yá ìwọ náà dira. ẹ gbọ́ mi bí ìwọ ànábì o ìwọ gan fún alára o ìwọ gan dira má sun àsùnjù má sun àsùnpara má sun àsùnpìyè má sun àsùndákẹ́ torí pé ìwọ gan fún alára rẹ gan oníṣẹ́ tó yẹ kó o ṣe. bàbá yìí wá ń fi olóyè Sunday Igboho ó wá fi ń wé kan lára àwọn ànábì ọlọ́ lára àwọn sàbí ọlọ́ ó pè ní orúkọ tó ṣe pàtàkì pé tá a bá sọ pé orúkọ báyìí lẹ́ni yìí ń jẹ́ orúkọ tó ń jẹ́rìí ìyẹn ni wípé gbogbo wọn pátá náà ni wọ́n ti mọ rírì iṣẹ́ takuntakun tí olóyè Sunday Igboho tó ṣe. bẹ́ẹ̀ sì ni tí a ò bá ti mọ rírì iṣẹ́ takuntakun tí èèyàn ń ṣe báwo la ṣe fẹ́ gbóríyìn fún onítọ̀hún báwo la ṣe fẹ́ yin onítọ̀hún báwo la fẹ́ kí onítọ̀hún gan rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbìyànjú tó ṣiṣẹ́ pàtàkì láwùjọ. àmọ́ àfà yìí ó jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ àwọn rí iṣẹ́ tárákùnrin yìí ṣe o kì í ṣe pé àwọn ò rí o àwọn rí iṣẹ́ tí olóyè Sunday Igboho iṣẹ́ tó ń ṣe àwọn rí dáadáa àwọn sì mọ rírì orí ẹ̀ àwọn mọ rírì iṣẹ́ ẹ̀ àwọn mọ rírì pàtàkì ẹ̀ wọ́n ó ní kódà tí Fúlàní bá gbọ́ orúkọ Sunday Igboho lásán ó ní ẹ̀rù a sì bà wọ́n ó ní ara wọn a sì ságìrì ó ní wọ́n á sá mẹ́lì mẹ́wàá. It shows that this man have played a factor role láti rí wípé ajá ìjàngbara fún ìran Yorùbá a jí pé ìran Yorùbá ò sí lóko ẹrú ìran Yorùbá ò parun ìran Yorùbá ò sí lára àwọn ẹni tí wọ́n á tẹ̀ mọ́rẹ̀ ìran Yorùbá kò sí lára kíni o kò sí lára àwọn ẹni tí wọ́n á ṣe kíni o tí wọ́n á fi ẹrẹ̀ tí wọ́n á fi yí lára torí pé olóyè Sunday Igboho dúró wípé àníṣe ohun tí èmi dúró fún òun náà ni wípé kí n make sure pé ìran Yorùbá yìí àníṣe ń tà ń fẹ́ níran Yorùbá ohun tá ń wá fún ìran Yorùbá ohun tí à ń fẹ́ fún Yorùbá òun náà ni kí Yorùbá kó ní àṣeyọrí òun náà ni kí Yorùbá ó dá kí wọ́n rí Yorùbá kí wọ́n má rí Yorùbá gẹ́gẹ́ bí atọrọjẹ kí wọ́n rí Yorùbá kí wọ́n má rí Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí ò lè dá nǹkan kan ṣe fún ara rẹ̀ kí wọ́n rí Yorùbá gẹ́gẹ́ pé Yorùbá ò kì í ṣe ẹni tí a lè fọwọ́rọ́ sẹ́yìn láwùjọ Yorùbá ò kì í ṣe ẹni tí a lè fọwọ́rọ́ dànù láwùjọ Yorùbá ò kì í ṣe ẹni tí a lè rí fín láwùjọ ó dúró bẹ́ẹ̀ fún ìran Yorùbá. àfáà yìí náà wá sọ pàtàkì ọ̀rọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì wípé ànálóyè Sunday Igboho yìí àkàndá ẹ̀dá kan ni ẹni tí wọ́n lé kúrò ńlé ẹni tí wọ́n pa ẹbí ẹ̀ ẹni tí wọ́n pa ara ẹ̀ ẹni tí wọ́n dáná sun tí wọ́n dáná tí wọ́n sun dúkìá ẹ̀ tó tún wá dúró tán pé àníṣe tí mo dúró lé lórí ni wípé mi ò ní gbà kí ìran Yorùbá ó parun I still stand on my feet. kódà wọ́n tẹ̀ mọ́lẹ̀ àfáà yìí ni ó ní ẹ má tẹ̀ mí mọ́lẹ̀ mọ́ ohun tó jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń wò ó lóòótọ́ ni wọ́n ń tẹ̀lé lóòótọ́ ni wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho gbogbo movement ẹ̀ pátápátá ṣùgbọ́n Ọlọ́run ọba tó fẹ́ ní kí bàbá yìí tó fẹ́ ní kó ga láyé tó fẹ́ ní kó ga lọ́run tó fẹ́ ní kó jèèyàn láwùjọ àwọn ènìyàn ti mọ rírì iṣẹ́ takuntakun tó lóyè Sunday Igboho tó ti ṣe fúnlẹ̀ Yorùbá àwọn èèyàn ti mọ̀ eléyìí dẹ́ ń ṣò wípé lóòótọ́ àwọn èèyàn rí gbogbo iṣẹ́ tí oníkálukú wa tá à ń ṣe àwọn èèyàn rí gbogbo nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tá à ń ṣe tá à ń dá lára àwọn èèyàn ń wò gbogbo ara tá à ń dá pátápátá òun làwọn èèyàn ń wò gbogbo iṣẹ́ tá à ń ṣe òun làwọn èèyàn ń wò wá gbogbo tá à ń dánwò lára òun làwọn èèyàn ń rí. That shows that whatever that you are doing ẹ jẹ́ ká ṣe kó dáa ẹ jẹ́ ká ṣayẹrẹ ìwà ẹ̀dá òun náà ni mo pe ọ̀rọ̀ lóyè Sunday Igboho torí pé ìwà ẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn mọ oró èèyàn tó jẹ́ ara bàbá afáyín sọ pé ṣówó ni òní ni ó ti ní owó débi téèyàn ní owó dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún sì dúró wípé ìran Yorùbá ò gbọdọ̀ parun pẹ̀lú ọ̀pọ̀ olówó mélòó òun la máa rí tí wọ́n á ní irú owó bẹ́ẹ̀ olówó mélòó ni wọ́n á ní irú ọrọ̀ bẹ́ẹ̀ tí wọ́n á dẹ̀ tún dúró tán wípé àníṣe tí àwọn dúró fún òun náà ni péṣẹ́ kí olóyè Sunday Igboho kó má parun tóun tí àwọn dúró fún òun náà ni kí àwọn rí wípé àníṣe arákùnrin yìí ó dúró ó ṣe tó yẹ kó ṣe tán wọ́n dúró tán tí wọ́n gbà wípé kò sí ẹnikẹ́ni kan wọ́n gbà wípé kí ni o
wọ́n gbà wípé àníṣẹ́ tí àwọn bá sọ wípé yóò ṣẹlẹ̀, wọ́n gbà wípé àwọn yóò rí olóyè Sunday Igboho, àwọn yóò rí lò gẹ́gẹ́ bí ẹni tí yóò lè ran àwọn lọ́wọ́. Wọ́n gbà wípé olóyè Sunday Igboho nìkan lẹni tí àwọn lè rí tó lè ṣe tó yẹ kí àwọn ṣe. Wọ́n gbà bẹ́ẹ̀, torí tí wọn ò bá gbà bẹ́ẹ̀ ni wọn ò ní sọ pé àwọn ò gbà. Ṣùgbọ́n àáfàá yìí ó sọ ohun tó ń jẹ́ gbàǹkangbì ọ̀rọ̀. Àáfàá yìí ó sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé tí èmi àti ẹ̀kan tá a bá gbọ́ a sì mọ̀ pé ṣé àwọn àáfàá sáwọn ni wọ́n ń sọ nǹkan báyìí, a mọ̀ pé ṣé àáfàá sáwọn ni wọ́n ń sọ gbólóhùn yìí, a mọ̀ wò pé ṣé àáfàá ló ń sọ ọ̀rọ̀ báyìí, a mọ̀ wò pé ṣé àáfàá ló lè sọ̀rọ̀ kó sọ ọ̀rọ̀ olóyè Sunday Igboho kó dẹ̀ múlẹ̀ báyìí. Torí pé gbogbo pátá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa sọ pé ẹlẹ́bọ kí ẹlẹ́bọ ni o, kìíní kan ni o, ẹlẹ́bọ ni o, kìíní kan. Ṣùgbọ́n nísìnyí àwọn gan ti gbà wípé lóòótọ́ kò sí ẹni tó lè ṣe kìíní. Àwọn gan gbà wípé lóòótọ́ o kò sí ẹnikẹ́ni tó lè ràn wá lọ́wọ́ bí kì í ṣe ìwà tó lè Sunday Igboho tó kó. Ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ohun tí àáfàá yìí sọ, because àáfàá yìí sọ ọ̀rọ̀ Yorùbá wọn ní àáfàá sọ̀rọ̀ òjò kù, torí pé àáfàá yìí sọ ohun tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àáfàá yìí, ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. Ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn tako. Ẹ gbọ́ tí mo pè é, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn tako. Ibi tí wọ́n fi tako ni wípé wọ́n rí ta ló fẹ́ kí wọ́n pa àwọn kan nílùú ẹ̀. Ṣé àwọn pé tọ́mọkùnrin yóò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa. Òun ló ká apá wọn, ó yí ẹsẹ̀ wọn, ó wá jẹ́ akínni. Ó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń jù mí lẹ́sùn táì alóbẹ̀ sọ̀rọ̀. Má fún un má pa ẹ̀ẹ̀mọ ẹni tí mo fi Sunday Igboho yẹ̀wé ni Ali ni kágàmọ̀ náà wá jẹ́ àwù. Ali ló ní akin nínú àwọn sọ̀rọ̀ àbàdàn náà Muhammad. Akin lọmọkùnrin yẹn. Ó dé ẹ wo ìyá àwọn tí wọ́n pa tó lọ síbẹ̀ tó gbà wọ́n lẹ̀. Ẹ dákun ẹni wá bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́. Ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà kò hà. Ọlọ́run ní àìdó làwọn mọ́sítàkà tó lè kú pa. Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àná Muhammad. Àìdó làwọn mọ́sítàkà tó lè kú pa. Ẹ lọ wá nǹkan dára o. Ẹ wá nǹkan dára o. Ẹ má jẹ́ káwọn ẹni ibi kọ́ payé tán o. Ẹ má jẹ́ káwọn ẹni ibi ṣe kí n kọ́ payé tán o. Tí mo Sunday Igboho yẹn bá tún márùn-ún ilẹ̀ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn tí iṣẹ́ àwọn tó já sí pé owó nìkan ni. Ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ta lójú àwọn ẹ̀kúnnù. Àwọn kan owó ni àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì. Àwọn ò lè ṣàké tó ń ṣe yẹn. Tá a bá níwẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbé yẹn wọ́n ń pààyàn gbogbo ẹ̀ máa parẹ́ ni. Ẹ rí i, àáfàá gan sọ wípé Ọlọ́run gan sọ wípé ẹ wá nǹkan agbára, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá, ẹ má jẹ́ kí wọ́n pa yín tán. Ó ní ẹ wá nǹkan agbára o, ẹ wá nǹkan agbára o, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá, ẹ má jẹ́ kí wọ́n pa yín tán. Ẹ má jẹ́ kí àwọn ọ̀tá, ẹ má jẹ́ kí wọ́n gbẹ̀mí yín tán. Ẹ má jẹ́ kí àwọn ọ̀tá, ẹ má jẹ́ kí wọ́n ṣe ayé yín báṣubàṣu. Ẹ má jẹ́ kí àwọn ọ̀tá, ẹ má jẹ́ kí wọ́n ti ojú yín yàn yín mẹ́bọ. Ẹ wá nǹkan agbára, ẹ wá nǹkan tí ó padà wá wúlò fún yín, ẹ wá nǹkan tí ó ṣe yín láǹfààní, ẹ wá nǹkan tí ẹ̀yin náà ó fi lè ṣe agbára. Àáfàá yìí sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa tí àáfàá yìí sọ. Torí ẹ̀ tá a bá rí àwọn kan tí wọ́n bá ń sọ wípé nítorí Sunday Igboho ṣe ò dáa, tàbí tí àwa tá à ń jà fún Yorùbá Nation tán bá ní pé kò dáa, ó yẹ ká bi wọ́n lè rè pé kí ni tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́. Torí pé tí wọn ò bá rí nǹkan kan lọ́bẹ̀ ni wọn ò lè waru ọwọ́. Àwọn nǹkan tó kálukú wá dẹ̀ ń ṣe yìí, àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní, àwọn nǹkan tó yẹ pé tá a bá gbà tán èmi àti yín náà lájọ padà wá jèrè bẹ̀. Tá a bá gbà tán èmi àti yín náà lájọ padà wá jẹ ayọ̀ ọbẹ̀. Tá a bá gbà tán àwọn ọmọ wa náà ni wọ́n padà wá jẹ èrè bẹ̀. Tá a bá gbà tán ẹbí àti ara wa ni wọ́n padà wá jẹ àǹfààní àti ayọ̀ tó wà níbẹ̀. Torí bẹ́ẹ̀
àwọn kan ni wọ́n máa ń jàjàlú, àwọn kan ni wọ́n máa ń fight fún freedom ìlú, àwọn kan ni wọ́n máa ń fi gbogbo ara wọn sílẹ̀ láti rí i pé ìlú kan kúrò lóko ẹrú. Ẹ ká gbọ́ ohun tí àáfàá yìí ohun tó sọ tán. àbíṣe ọmọ pa gbogbo parẹ́ àyíkú làwọn mọ́sítà tó tún mi kú wa Sunday Igboho wá dúró lórí pé alẹ́ ẹ̀ ní ká anybody ìbíṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹni ìkan náà àwọn Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n mi kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́nà wò sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jẹ́ ọbẹ̀ pa Ànábì mọ́lẹ̀ Ọlọ́run bí Ànábì kékeré ló bẹ́ Ànábì òsàn kankan Ànábì ẹlòmíì wò kó dẹ́sì kò fi aburú fẹ́ lòdì Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ ọba ti fẹ́ kí n ṣe kankan fún ọ ẹ á mọ ọlọ́run ẹ̀dínà Ànábì wá débẹ̀ dínà tán àwọn ẹni ibi láti lẹ́ka ká sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé ẹja lọ pa síbẹ̀ ìgbà tó wá ní ìlànà tó wá ń lọ táwọn Ànábì wá ní wọ́n ó tó wá pa ọlọ́ṣẹ̀ wá lọ́yà dídé má jẹ́ wọ́n pa ẹ́ o ti sá fún wọn ìwọ náà ṣe kí ni dìfẹ́ǹdà rẹ̀ tó nígbà táwọn Fúlàní ń pa Yorùbá tí ẹ̀ka bá dìde tó bá dìde ní Yorùbá báyìí láì fi bẹ̀ torí pé ọlọ́pàá rẹ̀ ṣe bá ń lọ́pàá ọ̀pá àlọ́jọ́ òfin wá sáré dànù ọwọ́ ajẹ́ kòtò tó tóbi pépé alábàdé ní kòtò ọba ìjà àkíní ìtòjú wọn àwọn wèrè tí wọ́n pè ní Sunday Igboho ọmọkùnrin yẹn ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn tako gbọ́dọ̀ mo pè é ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn tako ibi tí wọ́n ti tako ní wípé wọ́n takọ́jẹ́ tó pa àwọn ọmọ nílùú ẹ̀ ṣàwọn pé tó ọmọkùnrin Yorùbá bọ́ bá ń gbà yẹn ẹ máa yẹ tí wọ́n bá ti fa òun ló ká apá wọn ó yí ẹsẹ̀ wọn ó wá jẹ́ akínní ó dín lẹ́nu mẹ́ta yìí ó wá ní sọ̀rọ̀ ẹ̀yìn kan tó wá jù mí lẹ́sẹ̀ tààrà lábẹ́ sọ̀rọ̀ má fún un má pa ẹ̀ẹ̀mẹ́ tí mo fi Sunday Igboho yẹ pé alìyè kága wà lọ́wọ́ wá jẹ́ àwọn alìyè ní akin nínú àwọn sọ̀rọ̀ àbàdàn náà Muhammad akin lọ́mọkùnrin yẹn ó dé ẹwọ ìyàwó tí wọ́n pa tó lọ sílẹ̀ fún gbà wọ́n lẹ̀ ẹ̀dá kan ẹgbẹ́ wá kí ilé rẹ̀ ṣe tó ń ṣe ṣe lórí ọlọ́run ara rẹ̀ fẹ́ ó lọ́nà tọ́lọ́ gbà tẹ̀lé ọlọ́run sọ́lá kò hà ọlọ́run ní àìdó làwọn mọ́sítàkà àtúnlẹ̀ fún wa ọlọ́run ní ẹ̀yìn ìjọ àlàkọ̀ àmọ́ àìdó làwọn mọ́sítàkà àtúnlẹ̀ fún wa ẹnu wà ká dára o ẹ wà ká dára o ẹ má jẹ káwọn ẹni ìdí kọ́páyé náà ẹ má jẹ káwọn ẹni ìdí ṣe kọ́páyé náà tí mo Sunday Igboho yẹn bá kú márùn ilẹ̀ Yorùbá tó jẹ́ àtúbẹ̀ yẹn tí ìṣàwọn ọ̀dà sí owó nìkan ni ẹ mọ̀ kó sí lówó tẹ́lẹ̀ kò tó ní owó tó ní ó tún bọ́ tà lójà ọ̀nà ìdúnnù àwọn kan owó ní àtúbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì àwọn ò lè ṣàkóso tó ń ṣe yẹn tá a bá níwò ẹ̀ márùn ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbé yẹ̀ wọ́n ń pa yẹ̀yẹ̀ gbogbo ẹ̀ máa parẹ́ ni àdíṣẹ́ ọmọ parẹ́ gbogbo parẹ́ àyíkú làwọn mọ́sítà tó tún mi kú wa Sunday Igboho wá dúró lórí pé alẹ́ ẹ̀ ní ká ẹnìbọ̀dì ìbíṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹni ìkan náà Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho ṣe sí ìgbẹ́ òsì gbọ̀ngàn ni kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́nà wò sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run sọ ẹ̀ náà Ọlọ́run ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jẹ́ ọbẹ̀ pa Ànábì mọ́lẹ̀ ọlọ́wọ́ bí Ànábì kékeré ló dé Ànábì òsàn kankan Ànábì ẹni ní ìwòkó dẹ́sì kò fi aburú fẹ́ lókè Ànábì wá gbéra ọlọ́wọ́ ní tó ọba ti fẹ́ kí n ṣe kankan fún ọ ẹ á máa bọ̀ lẹ́dínà Ànábì wá débẹ̀ nígbà náà àwọn ẹni láti lẹ́ka sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé ẹja lọ pa síbẹ̀ ìgbà tó wá nílé la tó wá ń lọ táwọn ẹbí wá ní wọ́n pa ó tó wá pa ọlọ́ṣẹ̀ wá lọ́yà dídé má jẹ́ wọ́n pa ẹ́ o ti sá fún wọn ìwọ náà ṣe kí ni dìfẹ́ǹdà rẹ̀ tó nígbà táwọn Fúlàní ń pa Yorùbá tí ẹ̀ka bá dìde tó bá dìde ní Yorùbá báyìí láì fi bẹ̀ torí pé ọlọ́run ara ẹ̀ ṣe bá lọ́pọ̀ ọ̀pọ̀ àlọ́jọ́ tó wá sáré dànù ọwọ́ ajẹ́ kòtò
tó tóbi débi adábájá dé kòtò alájà kíní ìtòjú àwọn wèrè kan tí wọ́n pè ní Sunday Allah. ọmọkùnrin yẹn ẹ̀rí wípé. òun lẹ ti gbọ́ yìí ṣe rí nígbà míì àwọn àáfàá kan wà tó jẹ́ wípé wọ́n á máa sọ òótọ́ ọ̀rọ̀ á sì máa dùn lẹ́nu wọn lọ́pọ̀lọpọ̀ wọn ò ní fi gbá kan báyìí wọn ò ní fi bọ̀ kan nínú wọn ò ní torí tí wọ́n fẹ́ jẹ kí wọ́n wá ba tí wọ́n fẹ́ jẹ kí wọ́n wá bàjẹ́ ẹ rí i pé nígbà tí ànábì gan jagun ọlọ́run ní pé ẹ wá nǹkan agbára ẹgẹ́ bí n tí àáfàá yìí ohun tó sọ ọlọ́run ò ní kó bẹ̀rẹ̀ sí ní pé orúkọ òun pé kó tó di pé òun ló ọlọ́run ní wọ́n gẹ́gẹ́ kọ́kọ́ tí ni o kọ́kọ́ dìfẹ́ǹdì ara ẹ̀ náà wọ́n gẹ́gẹ́ kí ni o kọ́kọ́ wá nǹkan agbára tí wàá fi dìfẹ́ǹdì ara ẹ̀ èmi ọlọ́run á wá bẹ́ẹ̀ sáámi sí i èmi ọlọ́run kí ni o èmi ọlọ́run máa wá dìde máa wá bẹ́ẹ̀ sí ámì sí wọ́n kọ́kọ́ rí pé o kọ́kọ́ jà fúnra ẹ̀ náà ohun tí ọlọ́run sọ pé ẹ̀yin gẹ́gẹ́ ẹ wá nǹkan agbára ìtumọ̀ ẹ̀ ni wípé kò sí ẹnikẹ́ni tí ò gbọ́dọ̀ mọ́ gbìyànjú àti dáàbò bo dúkìá àti ẹ̀mí ẹ̀ kò sí ẹnikẹ́ni tí ò gbọ́dọ̀ mọ́ lè dáàbò bo ohun tí ọlọ́run bá fún gẹ́gẹ́ bí dúkìá àti ẹ̀mí dáàbò bo ọ̀tá ò mọ gbìyànjú pé kó o mọ̀ ṣe ìwọ ni kò gbé àníṣe ṣé èmi ẹ̀ fúnra mi ṣé mo gbọ́dọ̀ dáàbò bo dúkìá àti ẹ̀mí ara mi because tó o bá ti fail láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àti ara ẹ kí ló tún kù fún ẹ mọ́ àwárí èèyàn kan tó lòun ṣe tán láti ràn wá lọ́wọ́ èèyàn kan lòun ṣe tán láti bá wa ṣe èèyàn kan nípa àníṣe àní n ó dìde n ó ràn yín lọ́wọ́ n ó bá ń ṣẹ́gun ọ̀tá n ó bá ń rẹ́yìn òdì tìyín ni pé ẹ̀yin ẹ sáà àti tìmí lẹ́yìn ẹ bá àwọn ọba ìsọ̀rọ̀ ẹ jẹ́ kí n ó sọ wípé lóòótọ́ àwọn rán mi ń ṣẹ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ n ó dì láti ràn wọ́n lọ́wọ́ ọmọ onítọ̀hún làwọn kan tún wá kóra wọn jọ náà wá láwọn ń bú ẹ jẹ́ ká jọ ronú wo ọmọ Yorùbá pé ṣé n tá à ń ṣe yìí ṣé n tó tọ́ àti n tó yẹ ni ṣé ìwà tá à ń wù yìí ṣé ìwà tó tọ́ ni àbí nǹkan tá à ń dánwò yìí ṣé n tó tọ́ àti n tó yẹ ni àmọ́ tá a bá rẹ́nikẹ́ni tó ràn wá lọ́wọ́ tá a bá rẹ́nikẹ́ni tó fẹ́ gbà wá kúrò lọ́wọ́ aburú ṣé ibi ló yẹ ká fi sú ni ṣé ìkà ló yẹ ká fi san fún ni ṣé ire ló yẹ ká fi san fún ewo ni ìbàjẹ́ ti wá ń bẹ̀ àwọn kan wá dìde wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bu ṣé èébú ló kàn sí ẹni tó ran èmi àti ẹ tí ò jẹ́ kí Fúlàní kó pa wá àfàìsọ àwọn kan wà tó yẹ pé wọ́n yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n wọ́n ń lé owó àti obìnrin ó ní kí ni o ó ní wọ́n ń lé owó àti obìnrin Yorùbá sì ní lówe làlúlẹ̀ àgìdìgbò ọlọ́gbọ́n àmọ̀jò ọ̀mọ̀ràn àmọ̀mọ́ èmi ò fẹ́ sọ jù báyìí lọ ṣùgbọ́n àáfàá yìí fẹ́ràn rẹ̀ sọ́fẹ̀ pé àwọn kan wà wọ́n ní agbára láti ṣe ṣùgbọ́n wọn à ní ṣe obìnrin àti owó ni wọn yóò máa lé lówe làlúlẹ̀ àgìdìgbò ọlọ́gbọ́n ló ń jò ọ̀mọ̀ràn ló mọ̀ àwọn ọ̀hún ni wọ́n tún wá ń bẹ̀lú àtẹ́lu olóyè Sunday Igboho àmọ́ ṣe ara àwọn tí wọ́n ń bẹ̀lú àtẹ́lu Sunday Igboho yìí mo kàn ní fídíò kan fún wọn péré fídíò kan ni mo ní fún wọn tí màá fi dá wọn lóhùn ẹ jẹ́ kí n lọ fídíò tí màá fi dá àwọn tí wọ́n ń bó olóyè Sunday Igboho yẹn tí wọ́n sọ pé olóyè Sunday Igboho ṣe é dáa kíníkan òun bú wa mi ò fẹ́ torí àbáyé ti pé ẹ má bu ẹnikẹ́ni lórúkọ mi ẹ má bá ẹnikẹ́ni jà lórúkọ mi ohun tá à ń lé ó jù bẹ́ẹ̀ lọ Imam said mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó fi orúkọ mi búyàn mọ́ Sunday Igboho sọ clearly pé mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó fi orúkọ mi kó fi búyàn mọ́ mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó fi orúkọ mi kó fi ṣépè fún yàn mọ́ ṣùgbọ́n ẹ lórúkọ mi fún dáadáa ńlẹ̀ Yorùbá ẹ lórúkọ mi fún tó ṣe pàtàkì tá a nílò ńlẹ̀ Yorùbá ni ẹ má forúkọ mi ẹ má fi búyàn mọ́ Sunday Igboho gan ti fẹ́ náà rẹ̀ sọ ní gbogbo ọ̀nà a fi orúkọ ẹ̀ bú ẹnikẹ́ni a fi orúkọ ẹ̀ tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n à ń fi orúkọ ẹ̀ a fi ń sọ fún àwọn mi pé n tó yẹ kẹ́yìn náà ṣe rèé n tó yẹ kẹ́ ẹ ṣe ní ipa tẹ́nìkan kó rèé tó yẹ kẹ́yìn náà kó ọ̀nà tẹ́nìkan ń tọ̀ rèé tó yẹ kẹ́yìn náà tọ̀ iṣẹ́ tẹ́nìkan ń ṣe rèé tó yẹ kẹ́yìn náà ṣe ìwà tẹ́nìkan wù rèé tó yẹ kẹ́yìn náà wù iṣẹ́ ẹnìkan rèé tó yẹ kẹ́yìn náà ṣe because tá a bá sọ pé à ń jà fún freedom láti gba ilẹ̀ Yorùbá kì í ṣe iṣẹ́ tèmi àti ẹnìkan iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa ni a sì gbọ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ yìí gbogbo wa pátápátá ńlá jọ ní ẹ̀tọ́ láti ṣe kì í ṣe iṣẹ́ èèyàn kan ṣoṣo I'm telling you kì í ṣe iṣẹ́ èèyàn kan ṣoṣo
iṣẹ́ gbogbo wa jọ ni. Ẹ wò orin yìí ni màá fi kásẹ̀ ètò ìpinnu tó lè Sunday Igboho ni màá fi kánlẹ̀. Wata ní orogun aburú eléyìí ó náà ni màá fi máa kásẹ̀ ọ̀rọ̀ Olóyè Sunday Igboho ńlẹ̀. Àṣẹ aburú tó kéré kò ní ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Now let's move to Olubadan of Ibadan, ọba tó wàjà lẹ́yìn ọdún méjì tí ó ti wà ní orí àlééfà. A kí gbogbo àwọn ìdílé Olubadan tí ó wàjà àti gbogbo àwọn afọbajẹ pátápátá pé wọ́n kú ara fẹ́ra kú ọba Olubadan. Àmọ́ ṣáájú kí n tó lọ síbi ọ̀rọ̀ ọba Olubadan yìí, ó ní fídíò kan tí màá kọ́kọ́ play, ìyẹn fídíò tí Tani Ọlọ́run tó ṣe lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní ibi Olubadan tán, wípé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ohun tó ṣe pàtàkì ni, torí pé láì bá sí ìṣẹ̀ṣe a máa jẹ́ kí àwọn ọba yìí kí wọ́n sì wà wò. Láì bá sí ìṣẹ̀ṣe a máa jẹ́ kí àwọn ọba yìí kí wọ́n máa gbà wípé lóòótọ́ the throne of the king in Yoruba land, it is very important that we make sure this throne stand the way it is in the olden days. If we fail because of religion and tarnish those beautiful religions that belong to us, which is Isheshe, we will all regret it. I'm telling you the truth. Because it's only because those who doesn't understand, or those who are not educated, won't understand the importance of those religions. I do. Very, I do, to know that our Isheshe is one of the most paramount religion that can never betray you. That can never betray you. There is no way about it. It can never betray you. Let us just leave the sentiment about our religion. Tó bá jẹ́ pé religion yóò dá lóòótọ́, let us go back to the history. Nígbà tí àwọn Catholic tí wọ́n wá sílẹ̀ Yorùbá, and they stop in Badagry. Wọ́n bá wa tá à ń ṣe ẹ̀sìn wa, which is our own traditional religion, and they say it is not good, it's taboo. Wọ́n ní kò dá. Then tó bá jẹ́ pé kò dá lóòótọ́ láàrin èmi àti ẹ̀, odò ni wọ́n rí yẹn. Why tí wọ́n ṣe kó àwọn status tí wọ́n kó yìí, àwọn nǹkan èrè tí wọ́n kó yìí, why sí wọn ò ṣe dá sí odò yẹn, or kí wọ́n dáná sun in the presence of those who are worshiping them? But they didn't do that. Into wọ́n ṣe ni pé they took all this beautiful religion, all this beautiful ancestry, all these beautiful statues, they took it and they take it back to their own country. Now they use it to develop their country today. Go to their museum, you will see so many African statues there. Why are they taking it? Original one? Why are they taking it at that time? Why did not burn them? Why did not throw them inside the river? To show that they too, they understand and they follow this religion. But because they don't want us to fight them back with our own natural scientific power,
That is the most important issue there. They don't want us to fight them back with our own natural scientific power. That is why they build religions. The Englishman will tell you the Jesus Christ said, forgive those who offend you. But they are the one who offend you. They are the one who took what is belong to you. They are the one who take your property by force. And then they now said, this is your own religion. But I want to know why America those who said only ọmọ Nigeria lọ bẹ̀ ló lọ ṣiṣẹ́ ó ń gbàdúrà wọ́n dẹ̀ deported. Ó ń gbàdúrà fún ẹni tó ń take care ó ń bẹ Ọlọ́run fún pé Ọlọ́run dákun jẹ́ kí ara arábìnrin yóò yá sábà ní pé tó ṣe dání wọ́n deported. It is shown that they don't even understand what Jesus Christ is mean. But in Nigeria and in Africa entirely, we are so fanatic of religion. We are so gullible. We forgot that this religion is just a man creation. Every book comes as revelation, including the Oduifa. Go back to Oduifa if you don't learn, because to learn the Bible, to learn the Quran, to bati Oduifa, you are completely nonsense. Oh, it's complete. Because when you go back there and see what they are teaching, you will really understand that our own traditional religion is the most paramount religion that nobody should joke about. Although it has been a long time they have telling us this is but now we all our eyes have opened to understand that boy, let us go there and see what is there first before let us confirm by ourselves. That is why it is very important that you do your investigation very well before you make a decision. Don't let anybody tell you this is the decision you need to make. What killed us, what killed many of us, including me, it is because we are listening to those who said, don't do this. We don't even go through and see why they didn't say we shouldn't do that. Because but we could not be able to ask that, okay, I want to tell boy, why don't you get bo? But we already grow love, we already have children. We already out of our own age before we realize that Esu makisheni bi. But Esu ko makisheni bi. Esu makisheni ka otoman lesu la lu ti won ma so osomani ta shetan ti won, and they would translate English line Hebrew your Bible to Yoruba. Ma what dear. But until when we start growing up and thinking that okay, is it true this things happen? Let us go deep and see what is there. That is why we all understand that all this is completely fake. Our religion is the most beautiful religion. Nígbà tí wọ́n ṣe kó tó di pé nígbà tí wọ́n sin Olubadan tán, àwọn aláwo wọ́n ṣe tiwọn. Then ẹ gbọ́ ipa tí àwọn aláwo yìí tí àwọn náà kó nínú Olubadan àti kí ni the next step tán gbọ́dọ̀ take láti lè ṣe kí ni o láti lè install new Olubadan. And then who is the new Olubadan of Ibadan? Let's check what these people say. Ojúṣe wa ní ká tó lọ. Aṣojúṣe wa ní ká tó lọ. Àbí mo sọ yín, àwa ẹlẹ́bọ aṣojúṣe wa ní ká tó lọ. Àbí mo sọ yín. Kìí pé torí báwọn kan dé la wá yọ. A ti parí oró tiwa la ṣe lọ lé. Bàbá ejúbọ ìkìṣe yìí, ejúbọ ìkìṣe a ti parí oró tiwa la ṣe lọ lé ẹlẹ́bọ làwa. Nígbà tó ń ṣe jáde-jáde náà ká ti parí àwọn ẹlẹ́bọ ti parí oró wa. Ojúṣe wa ni àwọn ẹlẹ́bọ láti ṣòkú ọba wa. Àyí ṣẹlẹ́bọ̀ àwa la máa ń bọ bátòlù Bẹ́ẹ̀ni, ògbóni ni wá bẹ́ẹ̀ni. àwa la máa ń sọ̀rọ̀ ọba ògbóni kò sí ẹnìkan tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ọba Bẹ́ẹ̀ni. ara àyíṣòro pé ni wọ́n fi ń jí ọba gbé ilé ọba ọmọ ẹ̀rù jẹjẹ. Ẹni táwa sọ̀rọ̀ ni pé ṣebí àwa ti sọ̀rọ̀ tiwa. Ọ̀rọ̀ Ìbàdàn Bàbá ìdíwọ́ kí wọ́n yẹ mọ̀ ní pé ṣe bá àti sọ̀rọ̀ tiwa la fi ń lọ. àti sọ̀rọ̀ kìí ṣe pà ń lọ o
a lọ lé ẹni ọba kan láti gba nǹkan tí gbọ́ tí a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ aṣọ̀rọ̀ mẹ́júmọ́ ni. Ó ti dá ọba ìta fẹ́ta yóò mọ̀ náà. Gbogbo àwọn ètò tí ọba mi ò fi jẹ àti ìgbà ó ti wà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ni. Tí ọba nígbà bá fẹ́ jẹ tí kò bá dábà á ló fa gbogbo nǹkan tó ń bẹ lọ́wọ́ wa ìfún kìdọ̀ba. Nítorí káyọ̀ bọ́lá ni pé àwa ti ṣe tiwa làwa ń lọ kẹ́ bí àwọn òjì káwọn oṣù nǹkan tó ń lọ. Àwa la lè fún ọba. Àwa la lè fún ọba wọ́n ti lọ. Ọ̀rọ̀ Ìbàdàn kò ní padà. Ìṣẹ̀ṣe Ìbàdàn kò ní padà. Àwọn kìí ṣe pásọ̀ ló sọ̀rọ̀ ìdíwọ́ àti lọ sọ wọ́n mọ̀ pé àwọn oṣù ẹ̀sìn oṣù ìkẹta ẹ̀rọ. Ọba ọba tún jẹ nínú Ìbàdàn tí wọ́n bá jẹta láàfin bí ó ṣe níwà ní ayé ọdún wà kẹ́rẹ̀ rí pé àwa à ń ṣe ṣùgbọ́n wo mọ́ fi ti wá sáyé fáyé kárí káwà yé orí wọ́n wá sọ pé kò sí ó ṣẹ̀ṣẹ̀ ń bàdàn. Ìṣẹ̀ṣẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ láwọn Yorùbá ọba Aláàfin Ọ̀yọ́ àwa lásòrò fún ilé Lábọ́sídé ló ti so àwa lásòrò fún gbogbo ni ló dẹ̀ ṣe. sàtífíkẹ́tì àwa petrol ló jẹ́ nùgbòrì. Àwọn ẹja mọ̀. Ẹ máa ń lè mọ̀mú owó rẹ̀ àti ẹ̀fẹ́ ni. Nípa ẹ máa ń lè mọ̀mú owó rẹ̀ àti ẹ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ó dáwọ́ kí wáyé mọ̀ náà ni pé aṣòro fọ́ba. Àwa oníṣẹ̀ṣe la lọ bá Ìbàdàn, àwa ẹlẹ́bọ, àwa ológbòni ẹlẹ́bọ ni wá, onífá bàbá mi onífá ẹlẹ́bọ ni wá, ológbòni ṣé ká máa lọ ẹja máa lọ. À ń lọ ilé ọba tó kàn láti lọ sọ̀rọ̀ òjò kú ni. Ẹ tí ó bá borí jẹ́ òní kọ́mọ́ lórí sọ̀rọ̀. Túmọ̀ ni wípé Àbí pápá wà lọ́wọ́. kí wọ́n ṣe ẹgbẹ́ Àwọn olùkọ́ ọba. ẹni tí yóò di ọba Ìbàdàn lọ́wọ́ Àwọn olùkọ́ ọba àbàjẹ́ ọkọ̀ gbọ́dọ̀ wà láyé. ó máa ń dá. Ìjọba ìbọn ní káà náà ti ṣe àǹtírí ìṣẹ̀lẹ̀ àbúrò kúrò fún wa. Lọ́ba wọn náà. Nígbà mí. Àwọn ẹbí ọba pé àwọn òwúrọ̀ ṣe oòrùn fún Ṣùgbọ́n kí ẹ ṣe wò kí láti bọ́ sí atẹ́gùn. Náà ṣe sí atẹ́gùn. Kí ẹ ṣe wò kí láti bọ́ sí atẹ́gùn láti sí atẹ́gùn. kì í ṣe Àwọn olóògbé Ìbàdàn láti òkú ọba àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́gbọ̀n làwọn òkùnkùn. Ẹ bá ṣẹ̀bọ̀ fún wa. Àwọn mẹ́sàn-án wọ́n yẹ bẹ̀rù ẹlẹ́gbọ̀n làwọn àwọn òkùnkùn ṣẹ̀bọ̀ fún wa ni. Ọlọ́run lè dáwọ̀ sí àwọn òkùnkùn fún wa. ẹgbẹ́ ló fi jẹ́ pé those who become Torí ọ̀rọ̀ mọ́ dẹ́yìn káàmọ̀ tó mọ̀ wáyé ìsìnkú. Àwọn náà sojú ṣe fún wa. Ó ti ẹ̀ka ṣe. Ìdájọ́ ìwáyé mọ̀ ní pé àwọn náà ṣe wọ tiwa ojúṣe wa. they are even more than 8. Ó tún wà fún lẹ́yìn wọn pé àwọn àbá lọ sí. eléyìí náà sì ni tí ò jẹ́ kí ìlú ọ̀hún ó ti dàrú tàbí kí ìlú ọ̀hún kí wọ́n ti fi ọwọ́ ohun tí ò da kan fi mú ìlú ọ̀hún jẹ́ ìkan lára àwọn ìlú tí ètò ìṣèjọba ọba
tí kò lè jí padà láìláì. Even though at that time, at the point of Ajimabi, he tried Ajimabi try his own possible way láti rí wípé ó da ètò ọba ìlú Ìbàdàn rú. At that time was so terrible pé àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ they become a king suddenly, and tí wọ́n dẹ̀ tí Ajimabi tó dẹ̀ fún ní certificate of king. Only Ládọjà start firm tí ó dẹ̀ gbé ẹjọ́ yẹn lọ sí tó dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn lọ sí ilé ẹjọ́. And then Ládọjà won the case, and then those Oba still remain as a king. But Ladoba have never called himself a king. He remained as member of the High Chief. And then, nígbàtí the former Olubadan tó wájà, Ládọjà should be the next to the governor, to take that position as Olubadan. But because of his own position, àwọn tí wọ́n ti gba dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti pera wọn lọ́ba, they start fighting pé wọ́n fẹ́ jẹ Olubadan. Even though one of them is Ọba tó wájà nísìnyí, because Ọba tó wájà nísìnyí is the next king sí former Olubadan, but ó gba dé lọ́wọ́ Ládọjà, ó sọ̀rọ̀ ẹ̀ dọ́ba lọ́wọ́ Ládọjà, ó dẹ̀ ń rúlù àsọba ní constituency tiẹ̀ náà. But ńgbà tó bọ́ Olubadan dé, ó lóun fẹ́ jẹ Olubadan because ó mọ̀ pé Olubadan it is most very important king tó ju òun lọ. Ládọjà yarí pé kò lè jẹ, èyàn kì í dé adé méjì papọ̀. But at the end of the day, Seyi Makinde used his own governor influential and power to make sure that he resolved the case, he resolved the issue amicably. And then Ládọjà was called to the table, talk to him, beg him, pé àgbàlagbà kankan bẹ́ẹ̀ ṣá. And then kí ló ṣe, he left it. Ó dẹ̀ gbà pé okay, it's okay kí ọba yẹn kó padà wá, because kò yẹ kí ọba yìí tó wájà yìí kò yẹ kó tún padà jẹ ọba Olúbàdàn. Ṣùgbọ́n ju gbẹgbẹ lọ, àdúpẹ́ fọlọ́run pé wọ́n padà resolve issue ọba Olúbàdàn. Àwọn tí wọ́n pera wọn lọ́ba, wọ́n ní kán lọ denounce ara wọn pé wọn kì í ṣe ọba, they are baálẹ̀, and all of them agree to be, torí pé ẹni tí ò bá ti denounce ara rẹ̀ as baálẹ̀, tí ọba bá kàn, tí ó bá ṣì ń bẹ láyé, kò ní jẹ Olúbàdàn o. Kọ́ máa rò pé torí pé lè yìí fẹ́ jẹ. And then all of them they agree, and then the peace was reign also in Ibadan again. So àwọn olóró tó yẹ kó sọ̀rọ̀ ọba, they have to perform their spiritual right. It is very important. Then ọba bá lórí gbogbo, ọba kó ẹbí àtàràmọ́ra, ọba kó Kristẹni Mùsùlùmí. Fine, àwọn Mùsùlùmí lè lọ bẹ̀ kí wọ́n ṣe àdúrà. The same thing with Christian, kí wọ́n ṣe àdúrà. But the major key principle tó wà ń bẹ̀ òun náà ni àwọn oníṣẹ̀ṣe, because it is very important. Kì í ṣe imam òun ló kú, kì í dẹ̀ ṣe pastor òun ló kú. So tá a bá ti fi gbogbo nǹkan síbi tó yẹ ká fi sí, tí gbogbo nǹkan bá ti wà in deep process bó yẹ ká fi sí, a rí pé ilé ọba, ilé ẹrù jẹjẹ ni. Ilé tí wọ́n kidnap ọba, tí wọ́n ń jọba gbé, tí wọ́n ń pa ọba, I don't think that thing, irú nǹkan bẹ́ẹ̀ yẹn pó lè ṣẹlẹ̀ mọ́, torí pé àwọn ọba yìí, ọba balùwò, ẹni sọ pé ẹrù òun náà ni ọba, ẹrù jẹjẹ òun náà ni ọba. So ó ṣe pàtàkì kí a padà sí ibi tí a ti jáde wá. Ìṣẹ̀ṣe wa ní, àṣà wa ní, ìṣe wa ní, ìwà wa ní, ìhùwàsí wa ní, ìsọ̀rọ̀ wa ní, ìgbékalẹ̀ wa ní, ìbánisọ̀rọ̀ wa ní, ìjẹ́nìyàn wa ní, ìjọmọlúàbí wa ní, ìṣèjọba wa ní, ìṣèlú wa ní, ìran wa, àṣà wa, èdè wa, àti tó bá jọ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, a ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ, a ò gbọ́dọ̀ fi mú, torí pé n tó ṣe pàtàkì ó ní. Àwọn tá a gbẹ̀sìn lọ́wọ́ wọn yìí náà, àwọn náà ò fi ọwọ́ yẹpẹrẹ mú n tó bá jẹ́ ẹ̀tọ́ wọn, tó bá jẹ́ ẹ̀sìn wọn. They are doing their own right in the right way. They don't even forget about their own traditional religion. They do it. They even love it more than any other thing. They value it, they cherish it, they obey it, and they prevent their own religion. But why is it we Yorubas, we neglect our own religion because of we have a Christian and Muslim? We don't even want to follow our traditional rules. And then one more important ni pé kéèyàn máa ṣe àdúrà fún yín, kẹ́ wá sọ pé àṣẹ. You always see a Christian or a Muslim said, ẹ bọ́ lẹ́ṣẹ̀ yẹn. What is meaning by àmì? I will have a different topic concerning this, how we call how a truly a Yoruba language. Yoruba language are not evil language. Yoruba language are not spiritual language. It is just a natural language, as you are speaking English and French language, as you are speaking German language, as you are speaking India and China language. Exactly, that is what Yoruba language. But we have converted some of English language, twisted it to fit
the position of Yoruba language. Like Ami, it is not a Yoruba language. The really Yoruba language of answer a prayer is Ashe. Ashe. Eledumare. Eledumare in Yoruba means Olorun. Olorun is not even Yoruba language. Olodumare ni a pure Yoruba language. I translate I twisted the Olorun sí èdè Yoruba ni Olorun Olodumare. Òun ni real Yoruba tí a mọ̀. Ọlọ́run yóò ṣèrànwá lọ́wọ́, Ọlọ́run yóò gbàdúrà wa, Ọlọ́run yóò ṣàánú wa, gbogbo apáta náà ni yóò yé, ó kàn jẹ́ pé ó gba sùúrù kí èdè yìí kó tó lè yé wa, ká lè mọ̀ pé ìran Yorùbá ò gbọ́dọ̀ parọ́, ìran Yorùbá a gbọ́dọ̀ rí pé àṣìwà. Now báwo ni wọ́n ṣe sin òkú Olúbàdàn? Wọ́n gbìyànjú, wọ́n sin òkú Olúbàdàn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ọ̀nà tí wọ́n gbà sin òkú Olúbàdàn, òun náà ni mo fẹ́ kí èmi àti ẹ kí a jọ lọ bá wọn débẹ̀, kájọ lọ bá wọn wò wípé báwo ni wọ́n ṣe sin òkú ọba Olúbàdàn èyí tó wájà ní ìjẹta. Ẹ fún wa kan fìdílé, ẹ jẹ́ kí èmi àti yín kájọ gbádùn bí wọ́n ṣe sin òkú ọba Olúbàdàn nígbà tí wọ́n gbé dé Màpó ní ìlú Ìbàdàn kó tó di pé wọ́n ti bàbá ọ̀hún lọ́jọ́ yìí àwọn ẹbí àti ará ẹ̀ tí wọ́n ti lọ ṣáájú ẹ̀. Ẹ jẹ́ kájọ wo bí wọ́n ṣe ṣe ẹ̀yẹsùkú Olúbàdàn. Ó nítorí àṣẹ nìkan ló ń ṣe ń lọ, ó ní tó bá ti wíwú ńlá kọ́ máa ṣogún ńlá ó sì máa ṣogún gbogbo òwúrò tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe yọ̀ wọlé àṣẹ. Ìtàwọn ẹbí wọn náà tún ṣe yọ̀ wọlé àṣẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Wíwí ni tiwa Olódùmarè lọ́nà àṣẹ yóò bá ṣẹ gbọ́ torí bá béèrè nípa ṣèjíṣẹ́ nínú àkọ́kọ́ ọ̀rọ̀ mi làtara àgbọ̀dọ̀ ẹ ṣeun bàbá. Ṣé bàbá wa ìbẹ̀rù ìṣèlú máa ìṣèlú náà ṣẹ̀gbọ́n mo bàbá Olúbàdàn lọ. Alhamdulillah. Adúpẹ́. Bàbá Akúmọ́ra ẹja àtẹ̀mọ́ra ìdábílẹ̀ náà ti sọ fún bí lónìí náà. Àbí o, láwọn àbí. Wọ́n ní ká ẹ ṣe bísímìláì kúrò aláwọ̀ àdáyàtò. Bísímìláì rahmani rahim. Olúwa Allahu ahad, Allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. التحيات لله والصلوات لله والصلوات لله. السلام عليك ايها النبي ورحمه الله. السلام علينا وعلى عباد الله الصالحين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ ṣeun jókòó bàbá àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí bàbá wa ìfẹsẹ̀lẹ́sì gbogbo programu yìí ká ó kún ìṣẹ́jú méjìlá ibi tó kàn ẹ̀ṣẹ̀ àti ṣètò lọ́kà àti ṣètò lọ́kà àwọn ọmọ ọba àwọn olórí ọba ẹkú ọ̀rọ̀ bàbá wa ẹkú ọ̀rọ̀ Olúbàdàn àti Ìbàdàn. Ẹ jẹ́ kí wọ́n fi ìlú fún àwọn ọba tó wà ní ìlú tí bàbá wa ìdí bàbá wa wọ́n ní bàbá ẹgbẹ́ bàbá wa Olúbàdàn ìdílù sẹ́nitọ́ Kọ́lá Balógun ẹ̀kọ́ aráfẹ́ra kò dàgbà fún àpàtẹ ọkọ̀ wọn gbogbo àwọn ọmọ bàbá wọn bá ẹgbẹ́ introduce wọn properly ẹ̀yin tó tọ́kọ̀ tẹ wà ní ìjà ẹgbà ní ìwọ̀n fún mi àti program kò sí àwọn ọ̀fẹ́ wọn náà. Excellent. Àwọn ọmọ tó ti tọwọ́tọwọ́ tilẹ̀ Ìbàdàn pé bàbá mi High Chief His Excellency Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà tí wọ́n wá sọ ọ̀rọ̀ ìṣèlú kan pé lórí kábíyèsí Olúbàdàn ti the tribute the first tribute the first tribute to be presented by the Ọ̀tún Olúbàdàn of Ìbàdàn land His Excellency Senator Rasheed Adéwọ̀lú Ládọjà. Ọba Dr. Senator
lánàá ìbéèrè fún àárín wọn ni torí pé àwọn náà wọ́n tó bàjẹ́ sánà nígbà tá a sì ṣe pé sáàrin wọn wọn bá ṣe máa ń ìpàdé náà ṣe tó ọlọ́run bá wa ṣe orúkọ wọn náà láti ṣe o àbí nítorí tó ṣe o ọlọ́run tó bẹ̀rẹ̀ gbà wọn lọ wá sí yóò lọ wá lẹ́kùn olùkọ́ ń fọmọ́ gbé bàbá ẹni bàbá gbọ́ ọmọ bàdá bàbá àbọ̀ bàdá ní tó gbọ́ tó bá gbé bàdá ẹni bàbá wa olùkọ́ lọ́nà bí bàbá gbó wa ìdájọ́ bí bàbá wọn lọ́wọ́ pé ọlọ́run náà fún wọn lẹ́kọ̀ọ́ àtòyè tó dábìí sọ̀rọ̀ náà tóbi láti dé ọlọ́run máa ti jẹ́ kó mú káàkiri lọ kò sí accident of faith o ọlọ́run fi ní ṣètò ẹ̀rọ̀dẹ̀dẹ̀ fún àtọ́nà máa ń tó wá nígbà pé ikú bàbá wa ìgbà ẹ̀ ìtura ló máa dé fún gbogbo àwọn ọmọ wa bàbá mi lọ fi àtúntò kí àbúrò mi sẹ́nẹ́sẹ́ Bọ́lá Balógun àti kó dídé ẹgbẹ́ mi ọlọ́run hood nígbà Balógun ẹgbẹ́ afárá ẹgbẹ́ àtàmárà ọ ọlọ́run wà pẹ̀lú ní ọ ilé yóò ní tó pẹ̀lú ògbó náà ilé yóò ní tọ́ra yín òkè púpọ̀ púpọ̀ alábàárà ìṣèjọba púpọ̀. ẹ bá ṣe káró lè fún bàbá wa o. káró lè fún bàbá o. ẹ ṣe káró lè fún bàbá o. bàbá ti sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn lọ́balọ́ba àti àwọn high chiefs ilẹ̀ Ìbàdàn. ẹ ṣe káró lè kábíyèsí fún gbogbo wọn. lórúkọ gbogbo àwọn alága ilẹ̀ Ìbàdàn. the Algon chairman ambassador Sikiru Sanda wọ́n ní pé kí n pe alága Màpó olóyè Wọlé Aláwọdé owó tí ìdí ambassador olóòtú pẹ́ dé ambassador àrólé omi tuntun àrólé incoming ambassador àrólé omi tuntun. 1 minute my chairman. I greet my fathers, the Olubadan of the mother, the Royal Majesty seated here. This afternoon, it is my sad duty to give a one to give tribute on behalf of all the children of the motherland to the memories of our father, His Imperial Majesty, Oloye.
Well, the first one for a life well spent. Bàbá dúró fún òtítọ́ nínú èyí tó jẹ́ pé ìlú pàápàá jẹ́ alábàápín fàyè wọn. Gbogbo tó má jẹun tó lè tẹ́lẹ̀ sí ọmọ padà pátápátá ní bàbá dúró sí. Wọn kò dẹ̀ fẹ́ ohun tí ó máa mú wàhálà bá ilẹ̀ padà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ní ìdààmú kan àbí èkejì gẹ́gẹ́ bí alága ní ilẹ̀ Ìbàdàn, tá a bá tọ̀ wọn lọ. Accurate solutions ní ọlọ́run máa ń jẹ́ bàbá fún wa. Ó máa ń nítọ̀ pẹ̀lú ogun challenges tó bá wáyé. Àdúrà mi fún àwọn bàbá wa tí wọ́n ti wà ní traditional council àti àwọn olórí wọn àti bàbá tó jẹ́ àbúrò fún wọn àti gbogbo ẹbí àti ọmọ àti àwọn olórí pátápátá ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò tún nínú o. Ṣé àtẹ̀wọ́ fún alága àmàpò ní báyìí o. Ẹjọ́ ẹni tó kàn òun náà ni olórí gbogbo àwọn mọ́gàjì ilẹ̀ Ìbàdàn Aláàjì Àsìníyù Olóyè Àríọrí ìṣẹ́jú kan kọ́ fẹ́ wa Àríọrí FBA lórí àwọn baálẹ̀ tí wọ́n bọ̀ báyìí ìṣẹ́jú kan pé. Mo kí ẹ̀yin bàbá wa, mo kí sẹ́ńtọ̀ Balógun lórí kí gbogbo àwọn ọlọ́ba ẹ̀kú ara fẹ́ra. Ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ torí pé ọdún méjì bàbá wa lórí àwọn Ìbàdàn ó ju ẹgbẹ̀rún ọdún lọ tó ń ṣe ìrìn tí wọ́n ti ṣe lásìkò oṣù wọn. Ẹ̀rí pé kò sí ìjà níbẹ̀ rẹ̀ kò sí lójú bẹ̀rù sí ìdí ayé kò sí fọ́ọ̀kù mọ́. Bákan náà ètò nípa àwọn ọ̀lẹ̀ bàbá yìí wọ́n dúró lábẹ́ tí àwọn bàbá tó kù sí ìdárúkù sí wọn lè tó ti dẹ́kun ní àlàáfíà Ìbàdàn wọn tó lẹ́ẹ̀kan sí ọlọ́ọ̀bá yóò fi sí pàtàkì tó wá lẹ́sìn ọlọ́ọ̀bá àti bàbá wọn sí abẹ́fẹ́ ilé ní oṣù dànù ìlú Ìbàdàn ní dànù àgbègbè lọ́yọ̀sì àgbègbè ẹ̀kúgbà pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bá ẹ ṣeun bàbá báyẹ̀ apk wọn náà wí sí ẹ náà ìṣẹ́jú kan pé báyẹ̀ fọlọ́n sọ bá kálẹ̀ ìgbè ìṣẹ́jú kan bàbá jọ. Mo kí gbogbo àwọn bàbá wa kábíyèsí ẹkú ìdílé o ẹ̀yin bọ́ọ̀dà o ẹ̀yin kábíyèsí yọ̀ọ̀dà fún gbogbo wa bàbá wa kábíyèsí ẹni dáadáa ni wọ́n. Àwọn Ìjẹ̀bú ní ń pariwo àtàwọn ẹ̀dá. Wípé ìgbà wọn ọdún méjì tí wọ́n ṣe ọ̀rọ̀ Ìbàdàn lọ́rùn. Ìbàdàn ó ní ìlọsíwájú. Ṣùgbọ́n ó ti wọ Ọlọ́run ní ìṣe sọ́lá rẹ̀. Nígbà tí àdúgbò tó Ọlọ́run ní ó tó ìtẹ́lẹ̀. Ọmọ ìdílé wọn kò kí wọn ṣe wọ́n kú ilé ìlú ọdún tó sọ̀rọ̀ náà wọ́n dà ọ́ àmì o ìdílé náà ò ní bà ní ọ́ àmì o ẹ ṣé o. Wọ́n ní bá wa mú gbogbo ọ̀tá Ìbàdàn dání dáadáa o. Àwọn ẹṣin o ní báyìí bàbá wa bàbá lọ́jà ní ọ̀rọ̀ kan báyìí wà láì sọ̀rọ̀ ìyá lọ́jà èyí náà súnmọ́ bí ìṣẹ́jú kọ̀ọ̀kan nù ààbọ̀ ìṣẹ́jú 30 seconds. Ààbọ̀ ìṣẹ́jú 30 seconds. Wọ́n ṣíwájú àbá. Ààbọ̀ ìṣẹ́jú 30 seconds. Àti ọ̀nà àti owó Ìbàdàn àti agbára mìíràn àti àkúndélé dáńdé ìfọ̀pá wa ọkọ̀ Balógun yóò fún Adé mọ́. tí ilẹ̀ fúra bí aṣọ àti ẹbí wọn láti ní sẹ́ńtà Bọ́lá Balógun gbogbo àwọn ọba tí wọ́n fi sẹ́yìn sílẹ̀ lọ bọ́lá jẹ́ kí wọ́n gbó ọlọ́mọ ṣe ń tẹ̀lé
wọ́n á gba àwọn àbàdàn ṣe àdúgbò àmì ọba tí ẹgbẹ́ àsìkò rẹ̀ ó túbà ó ti sọ èdè kejì ẹ̀yẹ sílẹ̀ tó ṣe ìgbàgbọ́ yóò bọ̀lẹ̀ síwájú lágbá ọlọ́run ìgbàgbọ́ yìí bá jẹ́ àti gómìnà wa àti gbogbo àwọn ọmọ ọ̀gá pátápátá àti bàbá ilé wa gbogbo àwọn ọlọ́jà mo fi látàrí tó wà bí àwọn tí wọ́n tó lọ pàtó mọ́ sí wọ́n ní kán ti ọjà mo ti pẹ́ lọ́wọ́ yín o àjọ ìlú àjọ ìní rẹ̀ yóò dà fún àwọn ohun láyọ̀ ẹ̀sìn ó jáde. àṣẹ bàbá ẹ̀sìn wàlá wàtá ìlà ìlà ìlà. ìyá ló bẹ̀ ló lọ wọ́n ní ṣẹ́jú kan ní o ṣẹ́jú kẹ́kọ̀ọ́ o láti ṣẹ́bọ̀ sí o. àbọ̀ ṣẹ́jú. mo kí ẹ̀yin bàbá mi kábíyèsí gbogbo mo kí ní ẹ̀kọ́ aláfẹ́ra kó ẹ̀kọ́ àtẹ̀mọ́ra o òní jẹ́sẹ̀ ló ń tẹ̀lé o ọjọ́ àjùmọ̀ síra o. àṣẹ o. mo kí bàbá mi. má sunkún kò ní bàjẹ́. àtẹ̀mọ́ra yín àtẹ̀mọ́ra àdúpẹ́. mo kí o bàbá dáadáa mi wọ́n tó lórí dáadáa ni wọ́n ṣe pẹ̀lú wa pàápàá lórí àwọn àlẹ́kà dáadáa ni wọ́n ṣe ìwọ̀nba tí wọ́n lò lórí oyè náà dáadáa ni tó bẹ̀rẹ̀ bí tó fi ìṣẹ́tì ọkọ̀ọ̀kan bá fẹ́ rújú bàbá tó àwọn ọba rẹ àwọn ọlọ́ba nǹkan oṣù bàbá tó síwájú wọn máa ń kọ́ lọ wọn díẹ̀ pàápàá níbi àwọn ọba rẹ báyìí bàbá ṣe dúdú ìgbéyà àyà mẹ́fà lórí rẹ̀ báwọn sì fún wọn ṣe ìlú àti àsìkò yìí ojú ìgbà ìgbà àti bàbá rẹ ní ìjọba yìí ọ̀sán àdéhùn ó tọ́lọ̀ ọ̀gá ìtọ́jú pátákó rẹ iwájú tó ṣe ojú ọ̀pọ̀lọ̀ ìdí ọba ẹ̀rù kan sí ìdàkọ̀lọ̀ ọ̀pọ̀ ìdí ọba jẹ. ẹjẹ́ àṣẹ kíkà ṣe possession before we go to the casino. ẹ dákun sí màmá ìtẹ̀yìn àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ẹ dákun sí wọn sẹ́yìn àwọn bàbá bàbá máa ń máa wá báyìí dákun. bẹ́ẹ̀ni ẹ dákun pààyè ẹ̀ to be led by his excellency the ọ̀tún onímọ̀lẹ́ of Ibadan land senator Rasheed adéwọ̀lú àkọ́wọ̀lú lọ́dọ̀dà àfààyè lẹ̀ tí wọ́n wá pé ọkọ̀ àfihàn ẹ̀jọ́. ẹ dákun pààyè ẹ̀ bàbá wọn. ẹ dákun ọjà ìyàwó ẹ̀ bàbá bàbá ẹ dákun. ẹ fi àrí méjì yìí lẹ̀ ní this road lẹ́sìn àti àti gbogbo àwọn ọmọ ọkùnrin àti gbogbo àwọn ọmọ ọba obìnrin àwọn bàbá wa ti lọ kí wọn lé báyìí tó olúmọ̀lẹ́ òfin láì wọ́n mọ̀ pé wọ́n lè sí lábẹ́sí lẹ́yìn ọ̀kan bàbá wọn tó olúmọ̀lẹ́ ti sí nílẹ̀ wọn o ẹgbẹ́ àpàtà wọn tó bàbá wọn o àwọn ni wọ́n ń lọ pé ọ̀yá ẹ̀sìn ìgbésẹ̀ olúmọ̀lẹ́ ẹ̀sìn bàbá wa ẹ̀yẹ́ ìdáhùn ìhàmàlẹ́ bàbá wa adébíyìnbé ìṣúra májèsì àwọn olókùnrin àwọn olókùnrin láti ẹ̀fẹ́ fún bàbá wo olúbàdàn o olówó tó ń ṣe bàbá wa o bàbá wa adébíyìnbé òní tẹ̀lé o bàbá wa gbọ́dún bọ́ládà ìsí ìṣúra májèsì àwọn ní ọmọ àwọn bàbá wo olúbàdàn yìí wọ́n ṣe láṣẹ̀ṣẹ̀ fún wọn bàbá wa ẹ̀ẹ́dẹ́ olúbàdàn rẹ̀ bàbá wa òṣèré májèsì hálílù ajíbádé àwọn ní ọ̀pẹ̀ lẹ́sẹ̀ sọ́dá sọ́dá kábíyèsí o lẹ́sẹ̀ kábíyèsí o kábíyèsí o ìṣúná májèsì bàbá wọn bàbá àdìgbọ́lá àwọn ní kí lẹ́sẹ̀ ní ọ̀pẹ̀ lẹ́sẹ̀ fún bàbá wọn ẹ̀yà ọ̀pẹ̀ ìlú bàbá wọn. àdí òní kò ló ẹnu orí ìṣẹ̀lẹ̀ bá wà àwọn àbí òkú ẹbí òkú. alágbọ̀ òkúnlẹ́dẹ́ adéyìn gbogbo kóníra tí ó all local government chairman gbogbo ní Nigeria. of the University of Ibadan àwọn ń bẹ láti respect bàbá wọn Olúbàdàn the vice chancellor
University of Ibadan, Professor Káyọ̀dé, Débọ̀wálé, àwọn náà pé láti ẹ̀sọ́ síta. Dàgbà gbogbo ẹ̀kọ́lẹ́ ẹ̀kọ́ lápúlàpù. Àwọn mọ́tàjì àwọn náà pé ó lè síta bá wáyé. The moment you come to an end, another 2 minutes. One of the area we need to confirm tí àwọn àjẹjọ́ wọn ṣé bàbá wa lọ padà sí ibi tí alábàbà wọn yóò fi pàdé wọn ojú oṣù akíyè bàbá wa lọ́kàlà wọn gbàgbọ́ àkúkẹ́ o àwọn ọjà tí wọ́n ti wọ́n pẹ́ láti ṣe sí bàbá wa Olúbàdàn wọn ti lè bàdàn oríṣi orí wọn lọ́wọ́ tó lo akíyè ẹ̀yẹ mọ́tàjì ẹ̀yìn wọn pẹ́ kẹ́mẹ́lẹ́ ẹ̀yẹ Olúbàdàn náà. I want the congratulations to the President General will give it the vote of hand. I don't think so because báwo bọ́lá yìí ṣe ń lọ làwọn báyìí náà tún ti kéde wọn àbí ìsà ẹ̀wọ̀n ṣe vote of hand sílé lọ. Leadership àwọn ọlọ́dà náà fún ọba àdúgbò. Àwọn olóyè wa, àwọn mọ́tàdí wa, àwọn báwẹ̀ wa, àti gbogbo ọmọ àbàbà àti àwọn àbàbà tó wà ní lónìí fún àṣeyọ pẹ̀lú fún bàbá wa. Ìsìnkẹ́rẹ́ ọmọkẹ́sì, ọba gbogbo àwọn olóyè, ọlọ́dọ̀kẹ́ èso. Àbí òkúbádé ìsẹ́bọ̀. Àbí òkúbádé ìsẹ́bọ̀. Ẹsẹ̀ káàbíyèsí o. Àdúgbò ní pẹ́sìmẹ̀. Àdúgbò lórí gbogbo òkúrú tó lónìí. Ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìlú òkúrú ní ìgbàgbé ohun. Ìgbésẹ̀ tó ní bá lọ rí bàbá ohun. Bẹ́ẹ̀ kì í sí lórí owó ẹ ṣeun àwọn ọmọ ọba wọn bàbá wa tí wọ́n láì jọ àwọn ọba apáàbíyèsí balógun abala ibi ọmọ ọba àgbègbè balógun ọmọ ọba wáyé balógun ọmọ ọba sayi balógun ní abala ọmọ ọba àbá balógun ọmọ ọba balógun balógun àti ọmọ ọba ìlú balógun wọ́n ti pè wọ́n ẹjọ́ wá pè respect lábala ibi o láti àwọn balógun ọmọ ọba ìgbé ẹbá àárẹ̀ ìjọ ọmọ ọlọ́wọ́ balógun wọ́n ti pè wọ́n sàyí balógun ọmọ ọba àbá balógun ọmọ ọba kẹrọjú balógun ọmọ ọba idris balógun gbogbo ní pátápátá ẹ̀kọ́ alábẹ́ àpò bàbá wa ẹ̀yìn bàbá wa bí o ọmọ ọba bàbá wọn ṣe dáadáa púpọ̀ ọlọ́mọ ṣàforíjì wọn o máa tó wọn sáfẹ́fẹ́ rí adúpẹ́ afẹ́rẹ́ láàmú ọdún wọn ló lọ sọ́ọ́ lòun ò ní tó wọn lọ́la jù lóun ọ̀la jẹ́ ó nítorí àṣẹ nìkan ló ń ṣe ń lọ ó ní tó bá ti ní fún lá kọ́ máa sogún ńlá ó sì máa sogún gbogbo òwúrò tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe yọ̀wọ̀ ní àṣẹ ìtàwọn ẹbí wọn láti ṣe yọ̀wọ̀ ní àṣẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ wíwí ní tiwa Olódùmarè lọ́nà àṣẹ yóò bàṣẹ gbọ́ torípa béèrè nípasẹ̀ ìjíṣẹ́ nínú àkọ́kọ́ ọ̀rọ̀ mi làtọ́ ara àgbọ̀nrẹ̀gbẹ̀ ẹ ṣeun bàbá ṣé bàbá wa ìbẹ̀rọ̀ ìjírí máa ìṣẹ́jú kan ṣẹ̀gbọ́n àwọn bàbá wọn ní àbẹ̀rọ. Alhamdulillah. Adúgbò. Bàbá Fúnmọ́ra ẹja àtẹ̀mọ́ra tábìlì náà ti sọ fún bílíọ̀nù náà. Àbí o, láwọn àbí. Wọ́n ní ká ṣe bísímìlá kúrò aláwọ̀ aláìyásù. Bísímìlá rahmani rahim. Olúwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. At-tahiyatu lillah, as-salatu lillah, as-salatu lillah. Assalamu alayka ayyuhan nabiy wa rahmatullah. Assalamu alayna wa ala ibadillahi salihin. Subhana rabbika rabbil izzati amma yasifun.
tọ́ eléyìí ó náà ní ìsìnkú bí Olúbàdàn tí ó wọ àjà ó náà ní bó ṣe lọ ní abẹ́ Elédùmarè àwọn tó kù Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí wọn bó tilẹ̀ pé ẹ̀mí ọba yìí ká sọ pé ẹ̀mí wọn ogun ẹ̀ka ni wọ́n lò ju ọdún méjì lọ lórí àlééfà wọn ṣùgbọ́n ọdún méjì ọ̀hún wọ́n lò ó pẹ̀lú ìdùnnú wọ́n lò ó pẹ̀lú ayọ̀ wọ́n lò ó pẹ̀lú àlàáfíà ní ilẹ̀ Ìbàdàn wọ́n lò ó tí ilẹ̀ Ìbàdàn tí ó sì dàrú wọ́n lò ó tí aburú ò sì dé bá ilẹ̀ Ìbàdàn wọ́n lò ó tí ilẹ̀ Ìbàdàn ò sì dàrú wọ́n lò ó tí ilẹ̀ Ìbàdàn ò sì dàrú ń tà ń pè wípé èèyàn lo ìgbé ayé tó ní àlàáfíà òun náà nìyí ìgbé ayé tó jẹ́ pé nígbà tí wọ́n lò ó ìlú Ìbàdàn ò bẹ̀rẹ̀ sí ní dàrú ìlú Ìbàdàn ò gba orúkọ sílẹ̀ tí wọ́n ti ìlú Ìbàdàn ò kì í ṣe ìlú tí àwọn èèyàn wá ń fọwọ́ jù pé ìlú Ìbàdàn ló máa ń dàrú ogun lọ́tún ogun lósì kò ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn adúpẹ́ fún ìgbésí ayé tí bàbá yìí tí wọ́n lò ọ̀pọ̀lọpọ̀ wa náà òun náà ní ká gbìyànjú láti wùwà rẹ̀ àwọn báyìí à ń sọ fún wípé kó ní kálukú wọn kí wọ́n wu ìwà rẹ̀ sílẹ̀ kí wọ́n ṣe iṣẹ́ rẹ̀ sílẹ̀ kí wọ́n jẹ́ ẹni rẹ̀ láwùjọ kí àwọn èèyàn orí wọn gẹ́gẹ́ bí ọba tí àwọn èèyàn lè sátọ̀ tí ọ̀rọ̀ tó bá dojúrú tán kí àwọn èèyàn orí wọn gẹ́gẹ́ bí ọba tí àwọn ènìyàn lè sátọ̀ nígbà tí nǹkan tó bá dàrú tán àwọn báyìí àwọn náà ń gbìyànjú tiwọn ni kò sí nǹkan kan tí Ọlọ́run Elédùmarè tí ò lè fi ọba kankan tí ò lè fi ṣe kí Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ ọba yìí sí afẹ́fẹ́ rere ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá ńlé adúpẹ́ lọ́wọ́ yín tí a jọ ṣètò ní ẹ wò ìwà rẹ̀ ó ṣe pàtàkì nínú ìwà ẹ̀dá torí pé ká wùwà rẹ̀ ká ṣiṣẹ́ rẹ̀ ká sọ̀rọ̀ rẹ̀ ká rìnrìn rẹ̀ ká ṣeun rẹ̀ òun náà ni n tó lè gbé ni lékè ọgbọ́n àti ìmọ̀ ẹ̀dá ilẹ̀ Yorùbá kò ní dojúrú ilẹ̀ Yorùbá kò ní parun orísun Yorùbá ò ní dàrú láṣẹ Elédùmarè títí di ìgbà míì tèmi àti yín táàtún yóò máa pàdé lórí tuntun nígbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ẹ bá wa share ẹ bá wa pín jẹ́ kó kárí ilé kó kárí oko Olódùmarè yóò máa pẹ̀lú wa ó dìgbà kan ná orúkọ tó bá yí padà Ọmọboriowo òun náà ni èmi ń jẹ́ títí bá ti máa pàdé ire àti ayọ̀ kó máa jẹ́ títí èmi àti yín ó dìgbà.